ó kí wá pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a wà yìí níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ebójú tẹ fún wa ojú náà ní fọ́ ètí tẹ fi ń gbọ́ wa ètí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí ó náà láṣẹ bẹ́ẹ̀ tá a mú wá fún yín orúkọ oníròyìn ó ní àyànfẹ́ Elédùmarè ṣáájú ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn báyìí. Tinubu gbìyànjú ó sa gbogbo ipá rẹ̀ láti dóòlà ẹ̀mí olóògbé Lágbájá ṣùgbọ́n àìsàn láríwò ẹnìkan ò rí tọ́ lọ́jọ́ ṣe ẹni tó jẹ́ olórí ọmọ ogun ilẹ̀ yìí ní Fìdíhẹ́ olósọ èyí di mímọ̀. A ti ṣetán bẹ́ẹ̀ láti gbáradì báyìí fétò ìdìbò ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló fi ohun náà léde. Kò dín ní ènìyàn 22 torí ti ṣe bẹ́ẹ̀ kó yọ lọ́wọ́ ikú òjijì látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn. Pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù níṣe ni wọ́n ti ṣekú pa àwọn ọmọ ikọ̀ Ipob 4 ní ìpínlẹ̀ Enugu. Ìròyìn ti Yorùbá Nation pẹ̀lú bí èní ṣe jẹ́ ọjọ́ ìpàdé àwọn lọ́balọ́ba káàkiri ilẹ̀ káàárọ̀ òjìrè níṣe ni àwọn ọmọ káàárọ̀ òjìrè ti fi ohùn ránṣẹ́ sáwọn orí adé náà. Níbi Afra Nation báyìí Tinubu yọ̀ǹda Kánú fún wa kí o fi ṣe àpọ́nlé àti ọ̀wọ̀ fún ohun ayáwu àwọn àgbáríjọ ẹgbẹ́ kan náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tanrawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ ilẹ̀ yìí. Ìròyìn ti ilẹ̀ òkèrè Kamala Harris tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ọdún 2024 yìí òun ló ti ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánidùnnú ìyún ó ti ránṣẹ́ ìdùnnú sẹ́ni tó jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Tinubu gbìyànjú ó sì sapá rẹ̀ púpọ̀ ṣùgbọ́n àìsàn láríwò ẹnìkan kò rí ọlọ́jọ́ ṣe ó ní ọ̀rọ̀ olóògbé Lágbájá ẹni tó jẹ́ olórí ọmọ ogun ilẹ̀ yìí ní Fìdíhẹ́ Oyún Olúfẹ́mi Ọlátúbọ̀sún Olúyẹdẹ olófin ìròyìn náà léde síta gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí ọmọ ogun ilẹ̀ yìí ní Fìdíhẹ́ Oyún Olúfẹ́mi Ọlátúbọ̀sún tó fi léde síta lánàá òde yìí lásìkò tó ń ṣe ìbánikẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olóògbé ẹni tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Lieutenant General Taoreed Abíọ́dún Lágbájá tó ṣe bẹ́ẹ̀ tó papòdà lánàá òde yìí nínú ọ̀rọ̀ tẹ́tọ́ wá jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí Fìdíhẹ́ náà tó sọ síta ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó gbìyànjú púpọ̀ láti dóòlà ẹ̀mí olóògbé Lágbájá náà pẹ̀lú gbogbo akitiyan rẹ̀ ó ní ṣùgbọ́n tàìsàn lárí ṣe ẹnìkan kò rí tí ọlọ́jọ́ ṣe ó wá rọ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ jẹ́ ká ṣe àpọ́nlé àti ẹ̀yẹ ìkẹyìn èyí tó yẹ fún olóògbé Lágbájá ó nítorí wípé ẹni pàtàkì ènìyàn rere ẹni gidi sì ni olóògbé ọ̀hún ṣe lásìkò tí ń bẹ ní inú ayé yìí ó tún tẹ̀síwájú wípé gbogbo akitiyan olóògbé ọ̀hún lásìkò tó jẹ́ olórí ọmọ ogun ilẹ̀ yìí olóso èso rere pẹ̀lú bó ṣe gbìyànjú láti wọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà débùtì ògo nínú ọ́fíìsì èyí tó dì mú ọ̀hún ó wá sọ dímọ̀ pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi ẹ̀dùn ọkàn wọn kí wọ́n fi hàn kí wọ́n sì dùnnú kí wọ́n sì fi ẹ̀dùn ọkàn wọn hàn kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ìkẹyìn fún ẹni tó jẹ́ olóògbé Lágbájá ọ̀hún. Olóògbé Lágbájá òun náà la mú ìròyìn náà wá fún alánà òde yìí wípé ó ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tó ṣe ní ọjọ́ ìṣẹ́gun yìí ó ní ìròyìn náà ní ó kálẹ̀ wípé olóògbé náà ó dágbére fúnlé ayé yìí ó dìgbò ṣe lẹ́yìn tó fi ìyàwó àti ọmọ sílẹ̀. A ti ṣetán báyìí bẹ́ẹ̀ ni a ti gbáradì fún ètò ìdìbò ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló fi ohun náà léde síta látẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ìyún arákùnrin Àbáyọ̀mí Ọládipúpọ̀ ó fi ìròyìn náà léde síta lánàá òde yìí lásìkò tí ó ń bá àwọn oníròyìn kan sọ̀rọ̀ nínú ètò ti sọdúnmọ́ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìgbáradì àwọn láti bí ọ̀sẹ̀ méjì fún ètò ìdìbò ìpínlẹ̀ Ondo èyí tí ó wáyé ní ọjọ́ kẹrìndínlógún inú oṣù kọkànlá tá a wọ̀ yìí gẹ́gẹ́ bí àlàyé tí Àbáyọ̀mí ṣe ó ní àṣẹ náà ló wá láti ọ̀dọ̀ ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà èyàn
IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun tó sọ di mímọ̀ fún àwọn wípé ẹ gbọ́dọ̀ lọ ṣe ìgbáradì yín kí ẹ sì gbáradì dáadáa fún ètò ìdìbò tó ń bọ̀ yìí látàrí wípé ẹ̀yin gangan ó ní ẹ yóò dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ó ní àwọn sì ti kó àwọn ọmọ ilẹ̀ àwọn sì ti kó àwọn agbófinró káàkiri gbogbo ìpínlẹ̀ Ondo táwọn ti kó wọn jọ tí wọ́n sì ń ṣe ìgbáradì náà ní olúlu ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ lásìkò tó ń sọ ọ̀rọ̀ náà síta ó ní gbogbo ohun tó gbà ó ní làwọn ti ń fún báyìí o pẹ̀lú akitiyan àwọn láti jẹ́ kí ètò ìdìbò alálàáfíà kó wáyé ní ìpínlẹ̀ Ondo. Kò dín ní ènìyàn 22 torí ti ṣe bẹ́ẹ̀ tó ti kó yọ ní ọwọ́ ikú òjijì látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè tí wọ́n pè ní Òwòdé ní òpópónà márosẹ̀ Èkó sí Abẹ́òkúta ó ní ìjàmbá ọkọ̀ náà ó ní ó ti wáyé ní nǹkan bí dédé agogo 12 òru ó kọjá ìṣẹ́jú 5 lánàá òde yìí gẹ́gẹ́ bí àwọn tí orí kó yọ nínú ìjàmbá ọkọ̀ ọ̀hún tí wọ́n sọ fún àwọn oníròyìn wọ́n sọ di mímọ̀ wípé ìjàmbá ọkọ̀ náà ló wáyé látàrí wípé ọkọ̀ tí àwọn wọ̀ tó jẹ́ bọ́ọ̀sì ó ní ọkọ̀ tírọ́ọ̀kì kan tó gbé ẹrù ńlá ló ṣe bẹ́ẹ̀ tó wá ṣe ìkọlù sí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ tó mójútó lílọ bíbọ̀ ọkọ̀ ojú pópó ti ìpínlẹ̀ Ògùn ìyún ṣe ní Ògúnyẹmí ó náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn ènìyàn 22 ó ní wọ́n ń bẹ nínú ọkọ̀ yìí nínú tó ti já sí wípé àwọn 8 náà ṣe bẹ́ẹ̀ náà farapa ó ní ṣùgbọ́n a dúpẹ́ pé ẹ̀mí ẹnikẹ́ni kò bá ìṣẹ̀lẹ̀ náà kò bá lọ ó ní nínú àwọn 8 tí wọ́n fi ara pa náà àwọn ti gbé lọ sí ilé ìwòsàn Diamond èyí tó wà ní Ìjàkò ìyún ní ìpínlẹ̀ Ògùn ó ní ohun tó ṣokùnfà ìjàmbá ọ̀hún ó náà ní bí ọkọ̀ tirẹ́là ńlá kan bó ṣe bẹ́ẹ̀ sa eré àsápajúdé tó sì sọ ìjánu rẹ̀ nù nínú ètò tí lọ rèé darí kọ àwọn tí wọ́n wà nínú ọkọ̀ bọ́ọ̀sì elérò tí ó wà ní ìpínlẹ̀ Ògùn náà ó ní a sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé kò sẹ́mi ẹnikẹ́ni tó bá lọ ṣùgbọ́n ó lọ gba àwọn awakọ̀ pàápàá jùlọ àwọn táwọn tirẹ́là àti àwọn tí wọ́n ń lójú pópó lápapọ̀ wípé ẹ jẹ́ ká máa fi sùúrù ṣe bẹ́ẹ̀ ni kẹ́sì máa ṣe àyẹ̀wò ọkọ̀ yín dáadáa kó tó di wípé ẹ gbé sí ojú òpópónà ká lè jìnnà sí ìjàmbá ọkọ̀ ìyún tó lè ṣekú pa ẹ̀mí àti kó ba dúkìá àwọn ènìyàn náà jẹ́. Pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù níṣe ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ ikọ̀ Ipob 4 ní ìpínlẹ̀ Enugu gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah bó ṣe fi ìròyìn náà léde síta ó sọ di mímọ̀ wípé pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò bíi agbófinró àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn tó kù ó ní wọ́n fi ṣe ìkọlù sí àwọn ọmọ ikọ̀ Ipob èyí tí wọ́n domi àlàáfíà ìpínlẹ̀ Enugu tí wọ́n dàrú tí wọ́n fi lọ ṣe ìkọlù sí wọn ní agbègbè tí wọ́n pè ní ẹ̀ha àlùmọ̀nà tó wà ní ìjọba ìbílẹ̀ Nsukka ní ìpínlẹ̀ Enugu nínú àlàyé tó fi léde ó ní gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah òun ló ti pàṣẹ fún gbogbo àwọn agbófinró wípé òun kò fẹ́ gbúrò àwọn ènìyàn burúkú yìí èyí tí wọ́n domi àlàáfíà ìpínlẹ̀ Enugu rú nínú ètí gbogbo wọn tí wọ́n fi ta mọ́ra tí wọ́n sì di àmọ́ra ogun wọ́n fi lọ ṣe ìkọlù sí àwọn ọmọ ikọ̀ Ipob náà inú ikọ̀ tó pè fún ìdásílẹ̀ ilẹ̀ Biafra ní àsìkò tán sọ dímọ̀ wípé wọ́n ti ń gbáradì láti lọ ṣe ìkọlù sí àwọn ènìyàn ní ìpínlẹ̀ Enugu náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ká wọn mọ́ ibùba wọn nígbà táwọn méjèèjì dojú ìjà kọra wọn tó sì bẹ̀rẹ̀ sí ní rọ òjò ọta ìbọn kalẹ̀ léra wọn lórí níṣe ní ọwọ́ ẹnìkan kò ṣàìdún ara ju ara wọn lọ nínú ètí àwọn ọmọ ikọ̀ Ipob náà tí wọ́n ti fi ẹ̀yìn 4 nínú wọn tí wọ́n ti fi lélẹ̀ táwọn tó kù sì mórí wọgbó tán júbà ìhòòrò ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ wọn kò ṣàìsọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà tó ń pàṣẹ fún àwọn ikọ̀ Ipob náà ní ìbò báyìí ó ní àwọn tó ti fi kélé òfin gbé báyìí tó náà sì tún ti wà ní àhámọ́ àwọn agbófinró Peter Mbah onáwa ni ó sọ dímọ̀ pé àwọn kò ní fi àyè sílẹ̀ bí tí ń wù kó mọ̀ fún àwọn agbésùmọ̀mí àti àwọn aṣekúpani láti gba ilẹ̀ Enugu mọ́ àwọn lọ́wọ́. Ní ìròyìn ti Yorùbá Nation báyìí pẹ̀lú bí èní ṣe jẹ́ ọjọ́ ìpàdé àwọn ọba ilẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Òjìrè
níṣe ni àwọn ọmọ káàárọ̀ òjìrè tí wàá kọ lẹ́tà ìta gbangba tí wọ́n sì tún ti ń sọ̀rọ̀ jáde síta sí àwọn orí adé wípé ìpàdé tẹ́ fẹ́ lọ rèé ṣe ní ìlú Èkó yìí ní ṣe ni kẹrù tí ọmọ káàárọ̀ òjìrè mọ̀ kẹsì má ro títí ara yín nìkan bẹ́ẹ̀ bá gbàgbé àti múròyìn náà wá fún wa láti bí oṣù tó lọ sẹ́yìn wípé àwọn orí adé ó ní wọ́n fẹ́ ṣe ìpàdé orí adé gbogbo ilẹ̀ Yorùbá èyí tí ó mọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ irú rẹ̀ léyìí tí yóò wáyé ní ààfin Ẹlẹ́gùṣì ti Ìkàtẹ́ Ègùṣì ní ìpínlẹ̀ Èkó ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní ẹni tó jẹ́ ọba Ògúnwùsì ẹni ìtàn ìyún Ọọ̀ni ti Ilé Ifẹ̀ òní yóò máa jẹ́ bàbá ọjọ́ náà èní sì wá ní ọjọ́ ìpàdé ọ̀hún tí ń ṣe dédé ọjọ́ 7 nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí èyí ló wá fà á tí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrè fún wọn rọ àwọ̀ ẹ̀bẹ̀ sí àwọn orí adé náà wípé ẹ̀rọ ti àwọn ọmọ káàárọ̀ òjìrè o bí ẹ bá ní kẹ́ tako ìdásílẹ̀ Yorùbá Nation ẹ má ṣe gbọ́n tí wọ́n sọ níṣe ni kẹ́rù ìyà àti wàhálà àti làásìgbò tí gbogbo ọmọ káàárọ̀ òjìrè tí wọ́n ti ń jàjàbọ̀ ńbẹ̀ oníṣe wọ́n tẹ̀síwájú wípé pẹ̀lú bí ó ṣe já sí wípé nínú ọdún tá a wà yìí ó ní amalgamation aládọ́ta ọdún èyí tí ó tẹnubodò tí wọ́n sì tún ṣe ìpinnu míì ó ní ẹ má fọwọ́ sí amalgamation kankan mọ́ níṣe ni kẹ́ ẹ jìnnà sí i kẹ́ ẹ sì jẹ́ kí ọmọ káàárọ̀ òjìrè ká ní òmìnira tiwa èyí ni àwọn lẹ́tà ìta gbangba tí wọ́n kọ sí àwọn orí adé nílẹ̀ káàárọ̀ òjìrè níbi ìpàdé tí wọ́n fẹ́ lọ sí yìí pé ẹ̀rọ tiwa o ẹ̀rọ tọjọ́ ọlọ́mọ káàárọ̀ òjìrè kẹ̀sì má ṣe bẹ́ẹ̀ gbàbọ̀dè fáwọn ọmọ káàárọ̀ òjìrè. Biafra Nation Tinubu dákun yọ̀ǹda Kánú fún wa kí o fi ṣe àpọ́nlé àti ọ̀wọ̀ fún Umu Ayawu àwọn àgbáríjọ ẹgbẹ́ kan náà rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn ẹgbẹ́ tí wọ́n pe orúkọ wọn ní Congress of Good Governance for National Unity ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí látẹnu ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀hún káàkiri ilẹ̀ Nàìjíríà ẹ̀yún Abíọ́dún Fánóró ó ní ó fi ọ̀rọ̀ náà léde síta nínú ètò tí ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń ṣe àkàwé lórí ọ̀rọ̀ rẹ̀ náà ó ní ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ tó síjú àánú wo àwọn ọmọ kéékèèké èyí tí wọ́n fi páńpẹ́ òfin gbé wọn lásìkò tí wọ́n ṣe ìwọ́de ìfòpin sí ìjọba burúkú ní oṣù tá a lò tán yìí tó sì sọ di mímọ̀ wípé ó ti yọ̀ǹda àwọn ọmọ náà fún àwọn mọ̀lẹ́bí wọn kò ṣàìtún sọ di mímọ̀ wípé bẹ́ẹ̀ náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ tó síjú àánú wo ẹni tó jẹ́ alága Binance èyún ti ilẹ̀ Amẹ́ríkà Tigran Gambarian tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ẹ̀sùn lílo owó ìjọba ní pọ́npọ́ tó sọ di mímọ̀ wípé ààrẹ ti fi ojú àánú wò tí wọ́n sì ti tú sílẹ̀ ó ní èyí ló sì wá fà á tó náà fi ṣe bẹ́ẹ̀ tàwọ́ ẹ̀bẹ̀ táwọn ń jí rẹ̀ bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó dákun dábọ̀ ojú àánú tó fi gba àwọn ènìyàn sílẹ̀ níṣẹ́ ni kó sì wo Nnamdi Kanu ẹni tó jẹ́ ajìjàngbara fún ilẹ̀ Biafra kí ó yọ̀ǹda rẹ̀ fún àwọn oní tó bá tún ṣe eléyìí tó fi máa jẹ́ àpọ́nlé àti ọ̀wọ̀ fún ẹni tó jẹ́ olórí àwọn ọmọ Ndigbo ìyún Emmanuel Umu Ayawu tí ó ti papòdà tí wọ́n sì sin láìpẹ́ yìí ó ní gbogbo èyí ó ní yóò jẹ́ nǹkan tí ilẹ̀ Ìgbò lápapọ̀ tí ó tún fi ní àlàáfíà ju bí ó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí lọ. Ìròyìn ti ilẹ̀ òkèrè ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tó sì tún jẹ́ olùdíje nínú ẹgbẹ́ Democrat ní ilẹ̀ Amẹ́ríkà Kamala Harris ó ní ó ti ṣe bẹ́ẹ̀ dáwọ́ ìdùnnú tó sì ti ránṣẹ́ ìdùnnú sí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò ètò tẹnubodò nílẹ̀ Amẹ́ríkà yìí Donald Trump. Kamala Harris tó fi ọ̀rọ̀ náà léde lánàá òde yìí lẹ́yìn tí ó dákẹ́ lọ gbárí lẹ́yìn tí èsì ìdìbò jáde wípé Donald Trump ló ṣe bẹ́ẹ̀ tó jáwé olúborí níṣẹ́ ni Kamala Harris ló ti wá ta mọ́ra tó sì ti gbójú ń bẹ̀ tó ti ka sára báyìí tó ní òun ti gbà fún èsì ìdìbò náà tó sì ti kí ẹni tó jẹ́ ààrẹ tán ṣẹ̀ṣẹ̀ dìbò yàn Donald Trump wípé ó kú oríire o àwọn bá ẹ yọ̀ ṣùgbọ́n àwọn tí ń gbèrò lórí bí àwọn yóò ṣe máa ṣe ètò ìgbéjọba sílẹ̀ fún un tí ó fi máa lọ ní ìrọ̀wọ́ àti ìrọ̀sẹ̀. Kamala Harris ó tún lu gbogbo àwọn tán jẹ́ olólùfẹ́ rẹ̀ àti alátìlẹyìn rẹ̀ ó lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí ìfẹ́ tí wọ́n fi hàn sí pẹ̀lú bá ti ṣe àdúrótì fún un. Ó sọ dímọ̀ wípé kò ì tán o àfi ìgbà tó bá tó tán. Ó ní bí ó ṣe wà yìí òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pẹ̀lú bí ẹ ṣe ṣe àtìlẹ́yìn fún òun. Ó ní ṣùgbọ́n bí òkùnkùn bá ti sú bírímù dáadáa níṣe ní ìràwọ̀ kò ní láǹfààní àti tàn yẹn túrú ló
lójú sánmà. Ó ní fún ìdí èyí ẹ sì jẹ́ ká dúró tọ́ ká sì dúró tán lórí ìpinnu wa wípé ilẹ̀ Amẹ́ríkà ìfẹ́ tá a ní sí i kò ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ tí Kamala Harris tó fi ránṣẹ́ sáwọn olólùfẹ́ rẹ̀, àmọ́ díẹ̀ ní ṣókí òun la ṣe bẹ́ẹ̀ tá a mú wa fún yín báyìí. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yín náà ni àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa mú ìròyìn míì wá, ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò kẹ́ sì tún lè máa rí wa gbọ́ lóòrèkóòrè. Títí dìgbà náà àtẹ̀mí àtẹ̀yìn ànígbùrò aburú síra wa. Ó jáde kò wọlé kò sì ní ṣe ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ó dàbọ̀ fún tàkókò yìí náà.